olólùfẹ́ wa àṣírí mi tún ti tú síta o lórí ọ̀rọ̀ Muyideen àtàwọn tó wà lẹ́yìn ẹ̀, lórí ọ̀rọ̀ Muyideen àti àwọn tó ń gbé Muyideen lẹ́yìn. Àṣírí mi tún rèé o, ẹ wá farabalẹ̀ ẹ gbọ́ mi. Ṣé àyín ṣe pàtàkì, ó sì máa ń jẹ́ ohun ìwúrí fún wa lórí ìkànnì. Kọ́mẹ̀ntì yín ṣe pàtàkì, ó sì máa ń jẹ́ ohun ìwúrí fún wa bákan náà. Méjèèjì ni kẹ́ ẹ tún bá wa ṣe lénìí o, torí pé a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó débi tó fẹ́ dé, kátúnṣe lè wà, kí wà àbàjẹ́ mọ̀mọ́ gbilẹ̀ sí nílẹ̀ wa, ká lè fòpin sí ogun ajẹ̀bímámọ̀ tí máa ń kógun jàlú. Àṣírí mi tún ti tú o lórí àwọn àáfàá àtàwọn èèyàn tó wà lẹ́yìn Muyideen. Alákọ̀ọ́kọ́, ẹ bá ń share program bí mo ti sọ. Ìkànnì Yorùbá Gbayì TV rèé, ẹ mọ̀ pa á máa ń farabalẹ̀ ṣèwádìí wa dáadáa, torí àwa ò dá ìkànnì ilẹ̀ láti máa fi gbèsè yín ẹnìkan àbí láti fi bú ẹnìkan gẹ́gẹ́ bí mo ṣe máa ń tẹnu mọ́. Ṣùgbọ́n a dá ìkànnì ilẹ̀ láti jẹ́ kí àlàáfíà lè jọba láàrin gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ Yorùbá pátápátá ni. Àwọn bàbá wa sì sọ pé bí èèyàn bá ti mẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Wọ́n tún wá tẹ̀síwájú pé ajẹ̀bímámọ̀ rèé, ó máa ń kógun jàlú ni. Muyideen ajẹ̀bímámọ̀, ó ń kógun jàlú ni, kì í wá ṣòun nìkan, pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbè sẹ́yìn Muyideen tí wọ́n ṣeṣẹ́ ìwádìí wọn dáadáa, tó jẹ́ pé wọ́n ń gọ sábẹ́ ẹ̀sìn láti fi máa ba nǹkan jẹ́, wọ́n ń gọ sábẹ́ ẹ̀sìn láti máa fi domi àlàáfíà rú. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí yóò ta bá lé, yóò ta bá oko, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ta bá kó má fi ṣèbínú rárá, ṣùgbọ́n kó lọ túnbẹ̀ ṣe. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá, ẹ̀yin náà lẹ lè ràn wá lọ́wọ́ lórí gbogbo awuyewuye tó ń ṣẹlẹ̀ kó lè jẹ́ rodò, kó lè lọ mú mi. Ẹja jogun ó mì, ẹja jogun ó sinmi, ẹja jó mì, ẹja jó sinmi, ẹja paná ọ̀tẹ̀, ẹja paná wàhálà, ẹja paná dúkù. Kò dáa kó jẹ́ pé gbogbo ọjọ́ ayé nǹkan tá a máa fi gbé yẹ̀wò rèé. Kí ló dé? Gbogbo ọmọ èèyàn, gbogbo ọmọ Nàìjíríà, àṣírí kan ti tú o. Ẹnìkan lára àwọn tí ó ń sọ̀pọ́ọ̀tì Muyideen, ẹ mọ̀ pa àìdárúkọ lórí ètò yìí yàtọ̀ sáwọn tọ́rọ̀ bá ṣẹlẹ̀ sí, kọ́mọ́dà ipá fi ń tàbùkù àwọn kan, àìdárúkọ. Ó ti sọ̀rọ̀ o lórí ṣóò ìyàwó Ìyálájé, ó ti sọ̀rọ̀ nígbà tí Ìyálájé láǹfààní àti pè wọlé sórí ṣóò Ìyálájé. Ẹ mọ̀ pé kò pẹ́ ìníyàwó Muyideen, Ibukun, tó jáde wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé Àgbàlá Gabriel bá òun sùn ó ṣe, tó bẹ̀rẹ̀ sí ní gégùn. Ẹni tó bá jẹ́ ọlọ́pọlọ pípé, tó jẹ́ onílàákàyè ẹ̀dá, kò nílò pọ́n ẹ̀ṣẹ̀ sọ fún un pé irọ́ bá ń sá la bá nínú rìkọ́dìn tí wọ́n play fún wa, tí àwọn ọ̀bàyéjẹ́ tá à ń sọ yìí tí wọ́n interview Muyideen tí wọ́n play fún wa. Àṣọ́hun lẹ̀rí tó wà lọ́wọ́ wọn tó wá fi wá sínú òkùnkùn látijọ́ yìí wípé ẹ̀rí wá o, ẹ̀rí wá o, ẹ̀rí wá o, k'Àgbàlá Gabriel má jẹ́ káwọn sọ̀rọ̀ o. Àṣé irọ́, àṣé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ni ẹ̀rí tí wọ́n sọ pé ó wà lọ́wọ́ àwọn, táwa tiẹ̀ ń wò pé ó máa tó tú o, ó máa tó tú. Àṣé irọ́, àṣé àwọn pọ̀ nǹkan lásán ni wọ́n fi ń tan àwa èèyàn jẹ látijọ́ yìí. Nígbà tán máa wá tú síta, kó tiẹ̀ tó di pé Bùkún sọ̀rọ̀ dáadáa, kó tó di pé wọ́n ìgbà tán play recording, tí wọ́n play fọ́nrán tí wọ́n ká yìí, tí wọ́n play ẹ̀ fún gbogbo wa, kó tó di pé Ìbùkún wá sọ̀rọ̀ lórí ẹ̀ rárá, ni àwọn ọlọ́pọlọ pípé ó ti mọ̀ pé irọ́ ló wà ń di ẹ̀. Láì ṣe rédíò àsọ̀rọ̀mágbèsì, ìwọ tó pè èèyàn ẹ̀ ló onímọ̀ competition, tí o ti gbàgbé àdéhùn tó wà láàrin èmi àti ẹ nígbà tí mo káwọ àtàgbàlá pọ̀ ni. Ẹni yẹn ò sọ̀rọ̀ rárá, ṣé kò wá reply, ṣó kọ́ọ̀tì fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni, ẹ sì play ẹ̀, ẹ sì rò pé àwọn ò gbàgbọ́. Ibẹ̀ ńkọ́ ni mò ń lọ lẹ́ni o, kó tó wá di pé Ìbùkún fún rẹ̀ jáde. Ẹ mọ̀ kí Ìbùkún tó ní boldness pé àwọn telecommunication á bá wọn dá sí ọ̀rọ̀ yìí. Mo dẹ̀ ti ń sọ, abánidá àwọn èèyàn yìí, Muyideen wọn ní bá ọ débẹ̀ o. Wọ́n ti ń yẹrí báyìí, tí mo mú wa gangan lẹ́ni ni pé àwọn tó ń tẹ̀lé Muyideen wọ́n ti ń yẹrí lẹ́yọ kọ̀ọ̀kan báyìí o. Àwọn tó ní kí Muyideen fò kó mọ́ nìṣó, nígbà tó ti di pé Ìbùkún gégùn, ó wá ń lo àdàbí
wọ́n ti ń yẹrí, wọn ò fẹ́ kí èpè ja àwọn o. Nígbà tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, kí ló dé tẹ́ ẹ ṣiṣẹ́ ìwádìí yín pé gbogbo wa la mọ̀ pé recording tán play yìí arúmọjẹ lásán ni. Bàbá wa mufti Chicago àbí mufti Canada àbí mufti South Africa, mi mọ orúkọ wọn, ṣùgbọ́n mi kò sí ní ìlànà wa láti máa dárúkọ èèyàn, ṣùgbọ́n mo kàn fẹ́ pè yín sí àkíyèsí ní tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń ṣe nísìn ló yẹ kẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀, tó yẹ kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń ṣe nísìn ó ló yẹ kẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀. A rí nínú ṣó tẹ̀yìn àti Ìyálájé jọ ṣe wípé ẹ ti padà sọ pé ẹ kò yẹ kí Ìbùkún kó mọ bú àwọn tó sọpọ́ọ̀tì Muyideen, kò ṣépè fún wọn, àdàbí ló lò pé tó bá jẹ́ pé ẹ̀sùn tí Muyideen fi kan òun tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló rí, gbogbo ègún yẹn máa jẹ́ títí tàwọn tó wà ń bẹ̀. Pé tó bá jẹ́ pé ẹ̀sùn tí Muyideen fi kan òun wípé òun bá Àgbàlá Gabriel lájọṣepọ̀ yálà kan tó fẹ́ra ni o àbí lẹ́yìn tán fẹ́ra tó káwọn pọ̀ ló wá gégùn. Ó ní tí ò bá rí bẹ́ẹ̀, egún ìbákan náà ló gé fúnra rẹ̀. Ta ni ó wá wò sùsù tí ó mọ gbéra rẹ̀ ṣe pé torí tó mọ̀ pé òun parọ́ lé lórí, tó dẹ̀ tún gbé nǹkan tó gbàgbọ́ nínú ẹ̀ tó gbé jáde. Àti wá ń challenge Muyideen náà, gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Muyideen, ẹnìkan ti ń yẹrí báyìí pé tó bá yẹ pé Muyideen ló parọ́ mọ́ òun àtẹlẹ́dàá rẹ̀ ni o, àwọn náà dẹ̀ ń tì lẹ́yìn tẹ́lẹ̀. Mo ti mọ̀ pé nǹkan tí ó padà ṣẹlẹ̀ náà nìyẹn. A ti sọ lórí ṣó ìdígbà kan pé abánidá ò ní bá ní débẹ̀, wọ́n ṣe máa yẹrí lẹ́yọ kọ̀ọ̀kan rè, wọn ò fẹ́ rí ìbínú Ọlọ́run náà ti ń yẹrí báyìí o. Tí ìbínú ayé, tí ìbínú ìjọba bá wá dé ńkọ́, tó bá di pé Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ sí ní kọ torí ara àwọn nǹkan tẹ ẹ̀sùn tẹ́ fi ń ka Àgbàlá Gabriel ni pé kóun náà kọ petition against Muyideen, tí yẹn sì lóun ò ní ṣe bẹ́ẹ̀ torí ẹni tó ti ga àtẹni tó wà nílẹ̀ tán bá ń jà, tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹni tó ga yẹn ló jàre tó tún wá gbé ẹni tí ò ga yẹn tó gbé e lọ ilé ẹjọ́ àbí tó wá ń wìn ní ẹ̀, àwọn èèyàn ò ní kí ẹni tó ti ga yẹn gẹ́gẹ́ bí aláṣeyọrí tó náà mọ̀ pé kì í ṣẹgbẹ́ ló ń bá jà torí gbogbo nǹkan yàtọ̀ sọ́jọ́ orí. Ọjọ́ orí sì rèé bíi kàlẹ́ndà lásán ni, kò gbé èèyàn débi kéèyàn dàgbà ò ní kéèyàn lọ́pọlọ. Yàtọ̀ sí ọjọ́ orí tí Muyideen fi ju Àgbàlá Gabriel lọ, gbogbo nǹkan làgbàlá Gabriel fi ju Muyideen lọ. So tí Àgbàlá Gabriel bá wá bẹ̀rẹ̀ sí ní bá Muyideen jà tó ń drag ẹ̀ lọ́tún tó ń fẹjọ́ ẹ̀sùn lọ́sì tó bá ń wìn ní ẹ̀, ayé ò ní kí Àgbàlá Gabriel kú iṣẹ́. N tó jẹ́ kí gbogbo àwọn èèyàn wà lẹ́yìn Àgbàlá Gabriel báyìí ni pé Àgbàlá Gabriel ò tí ì jáde sọ ọ̀rọ̀ kan síta. Ṣé gbogbo ọ̀rọ̀ tí Muyideen wá ń sọ yìí, ṣé gbogbo ẹ̀ ló wá fìdí múlẹ̀? Mo dẹ̀ ti sọ tẹ́lẹ̀ pé abánidá àwọn èèyàn yìí wọn ò ní bá ní débẹ̀, wọ́n ti ń padà lẹ́yọ kọ̀ọ̀kan báyìí o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Muyideen ẹ tètè pé sákìyèsí onílé ọlọ́nà ó ti dẹni tó ń kiri POS káì báyìí o. Gbogbo ọjà tán lọ kó ń ṣọ́ọ̀bù ẹ̀ ń gbà yẹn kí náà fi ṣe. Ibẹ̀ kọ́ mo ń lọ àti sọ̀rọ̀ lórí yẹn darí, ṣùgbọ́n mo kàn ń gbìyànjú àti rán wa létí ohun tá a ti sọ sẹ́yìn kó lè yé wa ni wípé ọ̀rọ̀ yìí yóò padà lẹ́yìn. Àwọn tó ń kọrin mọ́ jóǹṣó fún Muyideen wọ́n padà lẹ́yìn ẹ̀. Kò tí ì wá dọ̀rọ̀ ìjọba báyìí o, ọ̀rọ̀ Ọlọ́run lásán ni o pé ìyàwó Muyideen ń lo àdàbí náà ti ń padà lẹ́yìn ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí o. Àti wá gbọ́ nínú fọ́nrán tí arákùnrin yìí tún ṣe, ó ní ọ̀rọ̀ Muyideen wípé nǹkan tó jẹ́ kí àwọn gbégbésẹ̀ ni pé àwọn gbọ́ pé pásítọ̀ kan preach pé òun fẹ́ lọ wàásù Jésù fún Muyideen, òun ó sì dá padà sọ́dọ̀ Àgbàlá Gabriel, pé torí ẹ̀ ló jẹ́ káwọn gbégbésẹ̀, káwọn bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ táwọn ń gbé. Lábẹ́ ẹ̀sìn lẹ́ ń gọ sí tẹ̀sí ń hùwà àbàjẹ́, ṣó dáa? Ṣọ́lọ̀ ń ran yín bẹ́ẹ̀? Ṣé bẹ́ẹ̀ sìn àlàáfíà lápẹ̀sìn mùsùlùmí? Ṣọ́lọ̀ ń ran yín bẹ́ẹ̀? Àwọn àfáà kan wà tó jẹ́ pé wọ́n dáa, tó jẹ́ pé àlàáfíà náà ń wá, táwa mọ̀ wọ́n dáadáa, tó jẹ́ pé wọ́n dáa. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gọ sábẹ́ ẹ̀sìn tẹ́ fi ń ba ẹ̀sìn jẹ́ yìí, ìdájọ́ Ọlọ́run bẹ lórí yín. Ẹ já ronú ká pìwàdà, ìdájọ́ Ọlọ́run bẹ lórí yín. Èmi ti sọ, kò sí nǹkan tó ní original tí ò ní ní fake, kò sí nǹkan tó ní gidi tí ò ní ní bàjẹ́. Kódà ìbàjẹ́ a máa pọ̀ ju gidi lọ lọ́pọ̀ ọgbà. So kò jọ ìyẹn, ò jọ mí lójú, kò jọ mí lójú. Ṣùgbọ́n ẹ má fi eléyìí da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ẹ má fi dàrú. Ẹ má fi eléyìí da àlàáfíà omi ilẹ̀ Yorùbá rú.
ẹ wá nítorí pé pásítọ̀ kan sọ pé òun ó lọ wàásù Jésù fún òun ó sì mú padà sọ́dọ̀ Àgbàlá Gabriel ṣé ó ti wá ṣe ìdí nìyẹn tẹ́yìn fi wá gbé kí lè tẹ́yìn ò wàásù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tẹ́ ẹ̀ wàásù ẹ̀ fún Àgbàlá Gabriel ọmọ ẹ̀sìn wa kúkú ni ó padà sí mọ́ṣáláṣí òun ẹ yóò mọ gbé bí tó bá yẹ pé Àgbàlá Gabriel wá sọ pé òun ò gbàǹgbà yẹn lẹ́lẹ́tọ̀ àti mọ̀ ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe ẹ̀ tún lẹ́tọ̀ àti mọ̀ ṣe gan torí ẹ ti bà ló kọjẹ́ tí ó bá ṣe pé Ọlọ́run wà lẹ́yìn Àgbàlá Gabriel ìbá ti jábọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń lùlù bàjẹ́ fún pé kẹ́ ẹ gbé wálẹ̀ ló padà ń lo òkè ṣé lẹ́ẹ̀gùn ò tí ì tó kẹ́ ẹ dẹ̀yìn wọ́n ní bá a bá lé ní tá a bá bá ní wọn là á bá ní ṣọ̀tá mọ́ àmọ̀ràn mo mú wá o fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Muyideen àti ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel pátápátá ẹ bá ń ṣíà prógrámù ṣíṣíà prógrámù yóò ṣe pàtàkì gan torí kó lè débi tó fẹ́ dé ẹjọ́ ẹ dẹ̀ bá ń kọ́mẹ̀ntì ẹ fi èròǹgbà yín hàn ká lè mọ̀ pé lóòótọ́ ẹ ti ẹ̀ ń gbọ́ wa ẹ̀ ń wò ẹ fi èròǹgbà yín ẹ kọ́mẹ̀ntì síbẹ̀ ká tún lè mọ̀ gbésẹ̀ tó yẹ ká gbé torí ìṣọ̀kan lẹ Yorùbá ìṣọ̀kan Nàìjíríà òun ló jẹ àwa lógún lórí ìkànnì yìí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ fi ń gbọ́ mi kò ní di bàbá ń bá rí gbogbo ẹ̀ ni pé àwọn tó wà lẹ́yìn Muyideen wọ́n ti ń padà lẹ́yọ kọ̀ọ̀kan o àṣírí tó tún wà ń bẹ̀ ni pé nítorí pé wọ́n gbọ́ pé pásítọ̀ kan sọ ní social media pé òun lọ wàásù Jésù fún Muyideen òun sì mú padà òun ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe wọ́n ní ẹ̀rí tó dájú lọ́wọ́ láti mọ̀ fi takò Àgbàlá Gabriel àṣírí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn o ẹ wá bá ń ṣíà prógráàmù yìí kó lè débi tá a fẹ́ kó dé Adédòkun Adébáyọ̀ lórúkọ tèmi the youth presenter ìkànnì Yorùbá Gbayì TV ẹ ti mọ̀ pé àwa ẹ̀ mú ṣàwá a máa ń farabalẹ̀ ṣèwádìí ọ̀rọ̀ wa ó lè jẹ́ pé nǹkan táwọn ẹnìkan ti sọ àwọn wàá tàn mọ́lẹ̀ sí dáadáa níbi táwọn yẹn ò sọ dé àti ibi tí wọ́n ṣiṣẹ́ ìwádìí wọn dé olófà tó yẹ pé àwa máa ń ní sùúrù lórí ìkànnì ká tó sọ̀rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dẹ̀dẹ̀ tí ń gbọ́ wa tẹ́ ti ń wò wá àbùkù ò ní bá yín o ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe program Ọlọ́run ó pín ògo ọmọ yín yóò pín ògo ti yín káàkiri àgbáláyé ẹ má dẹ̀ gbàgbé ẹ subscribe síbẹ̀ yóò dáa fún wa o. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́ẹ̀dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.